ẹ subscribe fún channel mi, ẹ dákun bá mi subscribe àtẹ̀lé channel yìí kó fi wá òkè. Subscribe dáadáa tó mọ̀ lẹ́ subscribe comment ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ìtàn tí mo mú ìtàn tó dáa ni ọ̀rẹ́ mi kan bí aṣẹ́wó ni aṣẹ́wó tó jẹ́ èmi wá wà ní ìlú Ìbàdàn ọ̀rẹ́ mi sì wà ní Port Harcourt tó wà yìí ibẹ̀ ní ti ṣiṣẹ́ aṣẹ́wó ní jẹ́ mixed class ní máa ń sìn peace oríṣiríṣi mi náà máa fẹ́ tètè náà bá tètè mi náà follow ẹ̀ mo ní irú iṣẹ́ rẹ̀ ṣe pé ṣe Manchester àti àwọn tó máa nù lẹ́nu tó máa ń gbowó $3 lójoojúmọ́ iṣẹ́ yìí wù mí náà ni mo láìkè wọn ní kí ká lọ sí abroad nǹkan abroad lòun ń lọ rísì because abroad ṣe pé Port Harcourt ló wà wọ́n lọ́wọ́ sí abroad òun mo já tẹ̀lé àti ṣe aṣẹ́wó àwọn ọmọdé ṣe mo wá di òwúrọ̀ gba aṣẹ́wó síbẹ̀ ọmọ Nàìjíríà gbà mí kí mo ṣe fún ọ̀rẹ́ ìṣe kí n pa ní àgbẹ̀kẹ̀ yámútù rẹ̀ káàbọ̀ ẹ̀yìn tẹ́ ẹ lọ sí ibi kan yìí kí ló lè ṣe fún wọn gan-an tí náà tó fi gbàgbọ́. Subscribe ẹ ṣe tẹ wo fíìmù ẹ bá mi subscribe sí channel kẹ́ ẹ fi lè wo iṣẹ́ aṣẹ́wó tó ṣe pé